ẹni ó kọ́kọ́ la ikùn èèyàn láyé fún operation fún surgery wípé à ń lakùn a fẹ́ gbé ọmọ jáde kèfèrí làwọn àfa àjọ náà pè àwọn alákìdá wọ́n kàfàrà ẹ̀ pé ní tí ò ṣẹlẹ̀ láyé ànábì ní tànábì ò ṣe ó lakùn ó gbọ́ ọmọ jáde ńbẹ̀ CS àbí kí lẹ́yìn tí ń pè CS cesarean section wọ́n kàfàrà ìjọ náà kódà wọ́n lọ dáná sun library ẹ̀ pé n tó ṣe yẹn bídíà ńlá ni ṣẹ̀níà bídíà tún ṣẹ̀níà wọ́n tún kọ tírà lórí ẹ̀ pó lakùn èèyàn àmọ́ ìgbà tóun mọ tóun ṣe ó yà kọjú mọ́ tiẹ̀ léèní ńkọ́ bẹ́ẹ̀ la ṣe lé làwọn mùsùlùmí ṣe máa sá nídìí ìmọ̀ tí wọ́n máa pè nǹkan lẹ́bọ pè yí lára mù tí wọ́n ní lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ń di ìmọ̀ yẹn àwọn kó wa lọ ṣe rìsáàṣì wọ́n wá fi ṣe technology equipment kan jáde ẹ wà lọ kó rà á. ṣíríkù ni wọ́n ṣe Google Map kí ló ń dún nínú Google Map mùsùlùmí ò ní mọ̀ ṣùgbọ́n bàbá kan tóun gbé kinní kan jáde nínú àpò rẹ̀ tóun mú jáde tó sọ pé tí kinní ń júwe pé ibi ìlọ́nà ibi ni kẹ́ ẹ gbà ẹ má ṣe kinní wọ́n lẹ́lẹ́bọ ni ṣùgbọ́n nígbà tó òyìnbó lọ wá díẹ̀ táwọn gbá rìsáàṣì táwọn wá ṣe Google Map ta ni ò lo Google Map lẹ́ni a lè lo Google Map yìí ń ṣàràámù Google Map ó máa wá dún nínú mọ́tò yóò máa dún yóò máa sọ wọn pé in 100 meters turn right yóò yà òdìdìrín ara alákìídà rẹ̀ yóò yà o tó bá tún yà tán tí ó tún sọ pé in 400 meters turn left òpònú ara alákìídà yóò tún yà o kò ní bá ágíù research wo ni wọ́n gbá débẹ̀ tán fi ṣe Google Map níjọ́ táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tán tí ìmọ̀ tí ń jẹ́ technology wọ́n ń lo Google Map wọ́n mọ̀ tí wọ́n papọ̀ mọ́ra wọn tí ó máa júwe ọ̀nà fún wọn tí wọ́n sì débi tí wọ́n ń lọ àmọ́ ẹlẹ́bọ làwọn yẹn ẹlẹ́bọ ni wọ́n àbí àmọ́ Google Map ń kọ́ kìí ṣẹbọ ẹwà bó sí o nígbà tí wọ́n ó sọ̀rọ̀ nípa ìràwọ̀ náà ìmọ̀ ìràwọ̀ kí náà wí kí náà kọ sínú tírà wọn wọ́n ní ìmọ̀ yìí lóòótọ́ kìí ṣe ìmọ̀ tó ń sọ géèbù ìkọ̀kọ̀ ṣùgbọ́n ẹ máa gbọ́ o ṣùgbọ́n ànábì ti sọ pé idán ni ṣé Google Map èé ṣe dán ṣé Google Map èé ṣe dán bó lòun ti mọ̀ bó ní kíní kan tá a gbé dání ti ń sọ fún wa pé 100 meters káyà tá a bá ti yà ibi tá a yà sí yẹn Alhaji Mudalawa street ni o bó ló ti mọ̀ pé ti ń jẹ́nu tẹ́ ẹ bá tún wá tẹ̀ yóò máa ṣó gbogbo ilé kọ̀ọ̀kan tó wà ní street yẹn yóò máa ṣó ẹ̀ fún yín èèyàn ṣe dán ṣùgbọ́n bàbá kan tóun mọ ewé kan àtegbò kan tí ó lọ̀ mọ́ra wọn àtẹyọ atare 9 tó máa kó sínú àdó tí ó gbé kalẹ̀ tádò ó sì máa yí sọ́tún yí sósì láti sọ pé ibi yìí ni a ṣe kí ni ibi yìí ni ká má ṣe kí ni ẹlẹ́bọ lélẹ́yìn èèbó sí ẹ̀wù rin bulletproof á lọ kó ra kí ló ń dún nínú bulletproof tí ọta ò fi wọlé àfẹ́ mọ̀ èèbó ló ṣe kí ni èèbó ló ṣe àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá táwọn wá mọ ewé àtegbò tí wọ́n ń papọ̀ tí wọ́n fi sín gbẹ́rẹ́ pé sín mẹ́ta sí gbáyà kó o fi kíní ẹbu dúdú yẹn kó o fi rá sí mẹ́ta sọ́gànrán bàràdì kò síbọn tí wọ́n yìn kò ní wọlé ẹbọ lélẹ́yìn ẹbọ ní kíni ẹbọ ní ṣùgbọ́n tèèbó ṣeun kìí ṣe kíni kìí ṣẹbọ ẹ wo orientation ẹ wò rórí n tó ń jẹ́ n tó sọ di dán mọ́ wọn lọ́wọ́ náà ni pé wọ́n wò pé èèyàn ṣe lè gba orúkọ méjì kó ṣe ìsáàbò kan kó dẹ̀ máa sọ̀rọ̀ gbésí ayé ẹnìkan idán ni lóòótọ́ àbínákọ́hún ó ti rújú ṣùgbọ́n ẹni tó gba ẹ̀jẹ̀ tó yẹ pé ẹ̀jẹ̀ lòun fà lára èèyàn tó wá mú wọbì kan tó wá lọ ṣe titration tó wá bẹ̀rẹ̀ tó fi kẹ́míkà ọ̀rọ̀ kan kúnra wọn tó wá sọ pé ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tá a rí yìí liver yín ti ń tóbi o ẹ̀ ń jẹ ṣúgà jù ẹ má máa jàgbálù mọ́mọ́
àti pọ́pọ̀ ẹ máa mọ̀sán dáadáa tó wá ń sọ gbogbo ọ̀rọ̀ gbésí ayé ẹni yẹn fún nítorí pé ó gba nǹkan kan lára ẹni yẹn kìí ṣe ẹbọ kìí ṣe dán ṣùgbọ́n lè yá ó ṣe lè gbó kọ kó sì máa sọ̀rọ̀ ká sì máa bá lódodo idán ni ó kọ orúkọ nìkan kò tó níbi tí Kùránì sì sọ pé wàhálà mẹ́tìn àwọn àmì kan wà just symbols wábi nẹ́jìmí ẹ fi àmì yẹn pín ìràwọ̀ yàtàdúnà ẹ débi tẹ́ ń lọ ṣé Kùránì kí ó wí bẹ́ẹ̀ bá ń tún àyà nìkà. wàhálà mẹ́tìn wábi nẹ́jìmí yàtàdúnà. wàlámàtìn wàbìnàjìmì yàtàdún. Kùránì ní wà àlámàtìn mọ́ tán ń pè ní àlámà ni àmì symbols àwọn máàkì kan àwọn àmì kan wà tá a kóòdù síbì kan kóòdì ní gbogbo èèyàn kọ́ ni ó gbọ́. Àṣà Yorùbá TV Àṣà Yorùbá TV. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. òtítọ́ ni kíkọ̀ ní gbóká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbìn láàyò. Àṣà Yorùbá TV egun kakaka ti tajà lẹ́nu. Àṣà Yorùbá TV ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbóṣùbà fún tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú òfin abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀ Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ kí gbogbo àgbáyé ọmọ Àṣà Yorùbá TV ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ Àṣà Yorùbá TV yóò bá yín gbé fáyé rí ẹ lè kàn sí Àṣà Yorùbá TV lórí Facebook Àṣà Yorùbá TV 2 YouTube wọn Àṣà Yorùbá TV bákan náà email address asayorubatv@gmail.com Instagram wọn rèé àṣà_Yorùbá TV bó sì jẹ́ Twitter Àṣà Yorùbá TV tẹlifóònù nọ́mbà wọn rèé 07063347229 tàbí 07013884292 Àṣà Yorùbá TV Olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jágbá gbogbo tàdá ẹ̀ bá.